irọ́ yẹn. before kí n tó sọ anything ẹ kọ́kọ́ gbọ́ response. gbogbo èyí tí Màsúrù sọ yẹn owó òkéwù náà kò sí like what ìkan tí mo sọ lọ òkéwù kò sí máa bí jẹ́sìn kọ́rí sí òun kàn ń ṣe kíní ní íńtánẹ́ẹ̀tì ni kò ní fálù ẹ má dá lóhùn náà ẹjọ́ máa bú wa ẹjọ́ ṣe gbogbo abẹ́ ṣe sáà ní sùúrù pẹ̀lẹ́ kò sí wàhálà ọmọ ẹ̀yìn wa náà ni ọmọ bàbá wa náà ni ìyá ló yàtọ̀ kò sí pọ́blẹ́mù àmọ́ ẹ sàtìlẹ̀ ẹ má lu o ẹ má ṣe kankan fún ẹ sàtìlẹ̀ gbogbo ohun tó bá kù nínú ẹnu ẹ máa sọ torí kò sẹ́ ìwọ ní ìtàtọ́lé má dẹ̀ òye ọ̀ mọ́ níbo lọ ti pọ̀ lẹ́yìn kọkàn máa bú ìbú bẹ́ẹ̀ náà lọ nígbà náà kọ́ èmi ń parọ́ ni pé bàbá mi ò sọ fún mi kó ń fún mi nílẹ̀ nígbà tí mo sọ pé onírọ́ ni Muhammad Awal subhanallah àwọn èèyàn sì bóyá mo ṣe rẹ ni màá fún lẹ́fídẹ́nsì sísìn the last time. tó bá yẹ pé bẹ́ẹ̀ ló bá rí búra lórí ẹ̀ 2013. tó o bá wá búra pé bẹ́ẹ̀ kọ́ lórí aláwọ̀ gbẹ̀sán lára rẹ fún ọ̀dọ̀ pamọ́ mi yẹn. nígbà tí mo fẹ́ ṣe first degree mi ó dẹ̀ mọ̀ kan tó ṣẹlẹ̀ 2013 so mọ̀ mi rárá and kì í jẹ́ pé it's not like pé o were part of my childhood o you don't know anything about childhood mi you were not part of it. ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ make clarification kan bóyá pé òun rò pé bóyá I was so desired lórí ibẹ̀ yẹn má gbàgbé ó ti ń lo ibẹ̀ yẹn over 15 years ló ti ń lo ibẹ̀ yẹn tí o bá ti between 10 to 15 years ló ti ń lo ibẹ̀ yẹn kò sẹ́nibọ̀dì tó bá ìjà síbẹ̀ yẹn náà ta lọ lóhùn ò sí fún because owó tí ìbá yẹ pé yàn ríra yàn tán ó ríra ẹ tán ni ta lọ lóhùn ò sí fún ṣáájú ẹni tó ṣé mo jọ ẹni tó ń jẹyà lójú ẹ that's ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun ni wọ́n sọ fún mi pé kí n búra tí n bá búra ipe bàbá ọ pé Sheikh Ali Jabata gangan wọn bóyá wọn fún ẹ nílẹ̀ pé kí n sọ pé bóyá kí n búra pé wọn fún ẹ nílẹ̀ yẹn màá búra o bọ̀ èmi náà ní dìmáàdì fún ẹ àti pé ṣé tí mo bá búra o máa gbà búra mi because èmi mọ̀ pé game theory ló máa ń lò Muhammad Awal game theory ni which is that no matter nǹkan tẹ́ bá ṣe discuss no matter nǹkan tó bá ní kẹ́ ẹ ṣe no matter evidences tẹ́ bá fún as long as tẹ́ bá ti gba ideology yẹn pé bóyá ẹ jára ẹ kò ní gbà yín gbọ́ kan tí máa dẹ̀ fi gba ìlú náà ni máa búra fún ọ bọ̀ èmi náà ní demand fún ẹ and my demand is that tí n bá ti búra tán ìwọ náà máa provide me evidences tó suggest pé Sheikh Ali Jabata nígbà tán wà láyé wọ́n bọ́n ẹ ní gbogbo ilẹ̀ yẹn whether written document àbí ẹlẹ́rìí tó wà ń bẹ̀ ẹlẹ́rìí mẹ́ta kódà méjì fún wa àbó ti gbàgbé pé everybody ló ní kọ́pì ilẹ̀ yìí lọ́wọ́ ni this la ilẹ̀ tó ń sọ yẹ everybody ló ní kọ́pì ẹ̀ ṣó kárí okọ̀ ẹni tó bá ṣẹ̀ lọ change ẹ̀ lókù nǹkan tó mọ̀ ni tó bá ṣẹ̀ lọ change ẹ̀ lókù màá búra wallahi tallahi summa billah Sheikh Ali Jabata ò fún ẹ nílẹ̀ yẹn tí gbogbo ọmọ wọn dẹ̀ mọ̀ àtàwọn even àwọn òbí tán bí wa even our mothers who are still alive wọ́n mọ̀ ẹ́ ipò ń parọ́ ni tó bá tún wá press further màá tún sọ bí ìwé ilẹ̀ ẹ̀ ṣe dọ́wọ́ ẹ̀